Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àlékè ọlá. Ọba ká tó wí tó ti ń gbọ́. Ọba mi ọlọ́rọ̀ àṣẹ. Masha Allah haula wala quwwata illa billahil aliyyil azim. Kò sọ́gbọ́n kan, kò ságbára, kò sété. Gbogbo détédété. Àní ò sété kan ní dẹ̀yìn ọlọ́run ọba. Ọlọ́run bá wa bọ́lá kọ́lá ń ṣe ọlọ́run bá wa ṣe ìkẹ́ṣẹ́gẹ̀ fáwọn àfáà wa, bá wa ṣe ìkẹ́ṣẹ́gẹ̀ fáwọn sọ̀hábà nẹ́bì fi kárí àwọn àfáà wa ọlọ́run bá wa kẹ́ Sheikh Adamu Abdullahi Alori, ọlọ́run má gbàgbé Sheikh Kamaldeen Alhadabi, bàbá dáadáa, bàbá jẹ́jẹ́, ọlọ́run bá wa ṣe ogun wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Masha Allah, àwa Ìlọrin àti gbogbo mùsùlùmí lápapọ̀, akúlù akúrò akú bó ṣe ń lọ, akú àfọkàntẹ̀ akú àfọkànsí. Àmọ́ mo ti pariwo rẹ̀ pé àwọn àdàbíyà, ẹ̀yin àdàbíyà tẹ́jọ́ mọ́ ọkọ bẹ̀, ẹni tó bú ọba wa ìlú Ìlọrin, ẹni tó bú bàbá wa Sheikh Kamaldeen Alhadabi, ẹni tó bú Sheikh Adamu Alori, alẹ́ ẹni tó bú bàbá Fọlọ́nsọ Fágbà, tó bú wọn nílé sọ Lati. Àgbọ́ àárí àmọ́ ó hàn kedere báwọn ọmọ àdàbíyà ní gbárùkù tí lẹ́yìn àwọn ní spíkà ìfún àárọ̀ kan nínú àwọn ọmọ àdàbíyà tó dìde pé tọkùnrin yóò bá fi ṣe ẹ̀wọ̀n òun gangan lẹ̀ wọ́n tọ́ sí. àwa rí pé èèyàn ò ní bímọ àní kó má bí ọmọ àlè, èèyàn ò ní kérò kó má kẹran mérò. Sáàkì àkúùsì sọlá Polaris Bank, you kọ́kọ́ ṣe clarification kan fún ẹ. Let me make it clear. Let me do a very clear clarification. Ìgbà tí ọ̀kan lọ máa ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn tó gbowó lọ́wọ́ bàbá olówó, Sáàkì kò sí orúkọ rẹ̀ ń bẹ̀, ìyẹn clear. Torí kó even kò sí orúkọ àlìfùlání ń bẹ̀. Bẹ́ẹ̀ ni èkísà mọ́ wọn ara rẹ̀ para ní gbé. Irú rẹ̀ ò lè sí ń bẹ̀ torí pé kò ìṣerú rẹ̀ là ń sọ. Kọ́là kan wá pè wọlé, kọ́là yìí wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ògo Ìlọrin, báwọn gbọ́ pé wọ́n ní ògo Ìlọrin gba owó lọ́wọ́ Saheed Shittu. Ìbẹ̀rẹ̀ kan lọ́mọ tí wá mẹ́ńṣàn orúkọ rẹ̀. Sáàkì sọ ọgbà abẹ́rẹ́ ajá ni ó yẹ ní fàtábàyànù, ṣé o ò ṣiṣẹ́ débi pé kò ṣe ìwádìí ni? àmọ́ a rí i pé ẹ̀mí ìkórira lọ́ọ́ fi ń sọ̀rọ̀, ẹ̀mí ìkórira ni Sáàkì àdàbíyà fi ń sọ̀rọ̀. Toró ti sọ́njọ́ kìíní àná pé ogun tó bá kan Saheed Shittu tó bú ọba Ìlọrin, àní tó kan Saheed Shittu tó bú ìmáàmù Ìlọrin, ntí Saheed yóò bá fi lo ẹ̀wọ̀n òun lòun ò lọ àtàrí owó tó gbà lọ́wọ́ Saheed Shittu ni ẹni ó bọ́ta. Ọ̀kànlọ́mọ wá sọ́nú ọ̀rọ̀ ẹ̀ pé Sáàkì gba owó, bẹ́ẹ̀ ni ọgbowó wọ́gán sọ lórí, àbí ká tún gbé fídíò rẹ̀ wá fún ọ. Sáàkì lòun gba owó, àlìfùlání gba owó nínú àwa ògo Ìlọrin, àwa ògo Ìlọrin yòókù ò gba owó lọ́wọ́ Saheed Shittu. Clarification yẹn clear. Àbí Sáàkì sí òyí ọ ni, sọ gba abẹ́rẹ́ ajá ni? Àbí àfa Amadu Sáàkì mú yan wèrè ni? Àfa Amadu Sáàkì ṣé wọ́n mú yan wèrè ni? Àbí àtọ̀ wèrè náà fi bí Khalifa dàbí yàtọ̀ ni? Kò sọ pátọ̀ wèrè kọ́ ni wọ́n fi bí Khalifa dàbí yà. Kò sì sọ pé àfà Khalifa Dàbíyà àti àfà Amadu Sáàkì kò jọpọ̀ mú wèrè kọ́ ni àwọn wèrè yìí mú tí wọ́n fi produce ẹ̀yin olórí burúkú ọmọ sáyé. Ó mọ̀ tí kò ní wá ọ̀rọ̀ yìí ṣe wó mọ́. Sáàkì ẹ̀yin lẹ gba owó lọ́wọ́ àlìfùlá, lẹ gba owó lọ́wọ́ Saheed Shittu ìwà àtàlìfùlání. Ògo Ìlọrin ò gba owó. Ẹ̀mí Adébárí ọ̀kan lọ́mọ ò fẹ́ treat topic yẹn rárá because n tó clear, mathematics tó clear ni 1 + 1 = 2, 2 + 2 = 4. Ìyẹn kú òǹbẹ̀, ìyẹn ti lọ bẹ́ẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé Khalifa Dàbíyà kò èsì àtọ̀ wèrè ni wọ́n fi bí bàbá nì, kó má jẹ́ pé ọyàn wèrè ni wọ́n fi ní àfa Amadu Sáàkì mu. Kò yẹ kó rí Sáàkì ò burúkọ dẹ òru ó mu tó báyìí. Sáàkì ọ̀fẹ́ gbéra rẹ̀ wọlé kọ́ lè hàn lọ́dọ̀ bàbá olówó ọ̀ lè hàn. Àlìfùlání ò hàn torí wọ́n mẹ̀yìn tẹ́ ẹ lè kó ìdọ̀tí, wọ́n mẹ̀yìn 419 àfà ẹ̀yìn Francas àfà.
tí ẹ bá ṣàṣírí tí Saheed Shaitan ní lọ́wọ́ bàbá ìgan ni bàbá ò ní bọ́ sínú ìlà ìlò. Bàbá olówó ẹjẹ́ ń jọ́bù sọ́dọ̀ yín bí ọ̀kan lọ́mọ ṣe sọ ọ̀rọ̀ Sákì ò sínú ọ̀rọ̀ rárá. Ọmọjọ́ òun ní Sákì, mo búra pẹ̀lú ọba tó ní mí tó ní ẹ̀mí mi, tí n bá fi pa irọ́ kọ́ lóun mọ́ gba ìbádà mi. Nínú gbogbo ohun tá à ń wí àní Sákì ló kéré jù. Ṣé Sákì àti Àdìó bàbá ń Bàrígà ti ṣe déédéé ni? Àní ṣé Sákì àti àfáà Sàkámọ̀ tí ń gbélé ara rẹ̀ tí ń lo mọ́tò ara rẹ̀ ṣé déédéé ni wọ́n ni? Àbọ̀wọ̀n àti Adébárí ọ̀kan lọ́mọ, àbọ̀wọ̀n àti èmi Kakaki Anobi, mo fọba tó ní mí tó ní ẹ̀mí mi tó mo fi búra níwájú Ọlọ́run, mo ti ń gun mọ́tò nínú ìgboro Ìlọrin láti 2005 ni. Tí n bá parọ́ kọ́ lóun mọ́ gba ìbádà mi. Tí mo ti ń lo mọ́tò nínú Ìlọrin, tí mo ti ń gbé mọ́tò sí opposite Alájà Ayọ̀ Olóúnjẹ ní Yànà Yunifásitì Alájà Ayọ̀ Olóúnjẹ wà ń gbà náà. Ẹ bá ti kọjá Yànà Yunifásitì tẹ kọjá General. Kakaki Anobi èmi ni mò ń gbé Tòkunbọ̀ sí other side. Mo nílé ara mi tí mò ń gbé, mo ní mọ́tò ara mi tí mò ń gbé. Ọlọ́run kẹ́mi fáàmọ́ bí ní mọ́tò rọ̀bíkà fáàdís. Ẹ wá ti 2025 kó tó wá di pa alá tún kúrò ní Nàìjíríà a tún ṣe ìsẹ̀mí ọlá òdúró. Sákì ta lọ wá tó? Ta lọ tó táwa nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí? Àwa máa dárúkọ Sákì 2005, 2005, 2006 bó lọ wà. Kakaki Anobi, ibo ni Sákì wà? Mathematics tó clear ni. Ọwá ti ọ̀rọ̀ kan mẹ́nu ńgbà kan bí tí ń bá ikú ẹ̀rí pé ẹ dáràn, tí ń bá ikú tẹ́ ẹ bá ipá mi pẹ́rẹ́ ìgbà yẹn ló ní bàbá ń Bàrígà fẹ́ pàun olórí ògo Ìlọrin. Ọlọ́kan lọ́mọ fẹ́ pàun. Sákì ò wá mọ bí géèmù yẹn ṣe máa ń lọ. Tẹ́ ẹ bá ti ń fa nǹkan láàrin èèyàn méjì, tó bá ti ń pariwo páwọn yẹn ló fẹ́ pa ọ́, ẹni tí ó pa ọ́ gangan inú tíìmù yín ló wà. Wọ́n fi ẹ fi ọ́ ka scores fáwa. Chief Bọ́lá Ìgè tó sì kú, Nàìjíríà ń ṣèwádìí rẹ̀ lọ́wọ́. Ká tó wá wípé Sákì ó kú, Àkúsì Sọlá ó kú, yóò wá di ìṣòro nílùú Nàìjíríà. Ìwọ lọ lè kú jù tí wọ́n tètè gbàgbé. Sákì tó bá ikú pẹ́rẹ́ awó lọ ọ̀ṣubú dànù nù. Wọ́n bu sàárà ṣe láàrin ọjọ́ mẹ́ta ni. Tó bá ń gbọ́ mọ̀gánà ya kárì. Ìwọ lọ kéré jù nínú gbogbo ń tà ń sọ yìí. Àmọ́ ni ọ́, àmọ́ tí ò wá rẹ̀ ẹran. Olórí ibú ọmọ àdàbíyà ẹni òfò ọwá fẹ́ ká fi ọ́ hàn ká máa bá ẹ ṣe controversy ká máa bá ẹ pín ọ̀rọ̀ sọ. Alọ́kan lọ́mọ ò ní dárúkọ rẹ láìláì, ọ̀kan lọ́mọ ò ní fún ọ lésì ká máa bá ẹ dọ́rọ̀ sọ kí wọ́n náà tó hàn kí ẹni wọ́n ṣe kíní kan ládàá bàbá olówó ká bá tiẹ̀ gba 100 million ẹ̀yìn elébi. Àní ṣé àfa Amadu Sákì mú yan wèrè ni kò ní dá fún bàbá náà lọ́nà ọ̀run ìdúró ọmọ ìdúró tẹ́ máa fi lu òfì wọ́n ń gba bàbá tó bí lọ́rùn. Sátọ̀ wèrè náà fi bí Khalifa Dàbíyà lẹ́ẹ̀fi wá mú àwọn ọmọ ìṣó ẹ̀ ní látùbọ̀tán. Mò ń bọ̀ mi ò tí ì dé. Bàbá olówó tẹ́ ẹ bá fún àwọn ògo Ìlọrin ní Mẹ́kà 10 àtó bẹ́ẹ̀ àjù bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ ẹ ti fi ṣe àṣedànù ó pọ̀. Sákì ìbéèrè tó béèrè ni pé 100 million báwo ló ṣe jẹ́? Àníwọ̀ kéré sẹ́ni tí ó béèrè, jẹ́ kẹ́ni tó bá ju ẹ̀ lọ ó béèrè àbí kí bàbá olówó gangan fẹnu ara wọn béèrè. Ẹ wàá gbọ́láyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ àti gbé yẹn lọ. Wọ́n wá fáwọn ògo Ìlọrin ní Mẹ́kà 2, àní 2 kéré wọn tí ìfẹ́ mi Kakaki. Eyín kan ni mo ṣe bàbá olówó ẹ dákun ẹ̀yin lẹ̀ ẹ́ ṣe kejì. Ẹni ìsàkàbà wọnú owó ẹ̀ tí ó yọ. Tí ìsàkàbà yọra ẹ̀ á dẹ̀bi. Tí ìsàkàbà yọra rẹ̀ á jẹ̀bi. Owó tí bàbá olówó di Ọlọ́run ni bàbá ń san. Bẹ́ẹ̀ ni Mẹ́kà 2 kéré fáwọn ògo Ìlọrin. Sákì jẹ́ kó yí ọ bàbá olówó fún àwọn ògo Ìlọrin ní Mẹ́kà kò tó wọ́n sì ṣe sí. Torí wọn tí ì ṣe ti èmi Kakaki ẹ ṣe tèmi ẹ tún wá fún wa ní Mẹ́kà sí àpọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ̀mọ̀ pọ́lọ̀ ń kẹ́ gbogbo wa. Mẹ́kà kọ́kọ́ ìfún gbogbo wa. Sákì ẹ mọ̀ nílé ayé ara yín lára. Bàbá olówó egun tá a so májá lọ́rùn ajá ò gbọ́dọ̀ jẹ́ o, egun yóò sì gbọ́dọ̀ sọnù. Ọ̀kan lọ́mọ ti di kolokolo tí wọ́n so mọ́ yín lọ́rùn. Tá a bá gbọ́ pẹ́kẹ́ bàbá ẹ mọ̀ pé ẹni tó tóbi ju Ọlọ́run lọ lọ́lọ́run ọba ò tí ì dá. Ẹni tó tóbi ju Ọlọ́run lọ kólù mání àléhà fáni gbogbo tọ́lọ̀ ń dá bàbá ẹ tán. Àwọn tó bí ẹ̀yin dà wọ́n ti tán. Gbogbo ọgbẹ́ tẹ̀ wá ń dá látàrí pé nǹkan aburú lọ́wọ́ nǹkan aburú Saheed Shaitan Sekiu Shittu lọ́wọ́. Saheed Shittu sàlámà àlékù.
ani Muizat ọmọ tó ń gbé káàkiri mo pé lọ́lá Fatunbi gbogbo bẹ́ẹ̀ bá ti ń yọ sólà ń yọ gbọ́ underage ní Saheed Shittu dẹ̀ kúbò lórí underage ọmọ ìrònú ọmọ yìí a ní mo pariwo ẹ̀fẹ́yìn ìdílé Àjàlá ẹ̀sọ́ ọmọ lófò ẹ̀sẹ̀ bàbá lófò wọn wá kúkú jẹ́jẹ́ Yorùbá ní kú sílé is better than kú sí títì wọn kúkú jẹ́jẹ́ ikú gbóná ni wọ́n kú mo ti ń pariwo rẹ̀ ẹ wo àtúbọ̀tán ẹ wo tí Saheed Shittu gbé jáde ìjọ tí Kàfáyà jáde ńlé tó fi bínú lọ sílé bàbá rẹ̀ wàláì ẹbí àwọn tí wọ́n bá gbọ́ sọ̀rọ̀ yẹn ìjà Muizat mo pé lọ́lá Fatunbi ọmọbìnrin tí Saheed Shittu dẹ̀ kúbò lórí ìjà yìí ló mú Kàfáyà lọ bá bàbá rẹ̀ tó fi gan mọ́ náà ìjà pé Saheed Shittu ti ń fẹ́ ọmọ yìí kó tó di pé Kàfáyà gan mọ́ náà ikú oró tí Kàfáyà gbà kú nìyẹn ẹ wá wo ibo ni Muizat mo pé lọ́lá Fatunbi ọmọ kékeré tí ọmọ underage teenagers tí Saheed Shittu dẹ̀ kúbò lórí tó ló ń darí jábòbò lórí ẹ béèrè bí tọ́mọ yìí wà àtàwọn òbí rẹ̀ nígbà tí ìyá Kàfáyà bàbá Kàfáyà àti Kàfáyà ń fojú winá gbogbo ọ̀ràn tí Saheed Shittu bá dá ẹni tí kú ní tiẹ̀ gbé tí n fi sọ fákùsì sọlá nìyẹn tọ́ bá ikú ọkú gbé ni ẹni tó bí ọmọ ẹni tí ń sáká lórí Saheed Shaitan ń lọ rí tí wọ́n ti fi one spanner lọ tí wọ́n ti fi spanner míì rọ́pò rẹ̀ bàbá olówó tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá lẹ́ ẹ̀jù á lọ ní ẹ̀jù Ọlọ́run lọ àwọn òtún nígbàgbọ́ pé ẹ̀jù á lọ gan torí owó yín ò tí ì tówó Kárúnà Ọlọ́run láàánú rẹ̀ pẹ̀lú owó tó ní ọlá tẹ́ ẹ ní ò tí ì tó ọlá Kárúnà Ọlọ́run láàánú rẹ̀ Ọlọ́run lè láàánú yín Ọlọ́run lè gbé ìbínú bá yín ìbínú Ọlọ́run gan ti ń kò lórí yín báyìí ẹ̀ mọ́ ni ẹ̀yin wá dúró pọ́kàn lọ́mọ ò gbọ́dọ̀ wálé kò gbọ́dọ̀ lókòókò social media tóbi ju family house yín lọ ibi tá a ti ń sọ̀rọ̀ odidi pírẹ́sídẹ́ǹtì tí ò rí nǹkan kan gbèsè à ń sọ̀rọ̀ odidi gọ́vnọ̀ ẹ dákun ẹ jẹ́ kí naninani ó sọ nínà kó má bàa nẹni ọba a ní ẹ sọ fún nàyànnàyàn bàbá olówó ẹ sọ yàn náà kẹ́ ẹ má bàa sí èèyàn náà ọmọ bàbá olówó nínú fọ́ìsì tẹ́ sẹ́ndì sí Emir Adébárí ọ̀kan lọ́mọ fọ́ìsì tẹ́ sẹ́ndì sọ́kan lọ́mọ nígbà tó kan lọ́mọ tẹ́ ń bá ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ lórí àwọn kasaladon burst àti lórí àwọn flashback ẹ jẹ́ kó yé wa because ọ̀kan lọ́mọ sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn sí èmi pé Kakaki ẹ jẹ́ kó gun omi ẹ kí dáyín bọ́ akọ̀ torí tó rọ̀ wá lọ́rùn jù láyé mo búra pẹ̀lú ọba tó ní mi tó tún ní ẹ̀mí mi lẹ́ẹ̀kan sí i tó rọ̀ mí jù lọ́rùn jù láyé ní nǹkan tá a jọ ń ṣe pẹ̀lú ara wa yìí nǹkan tẹ́ ń bá wa ṣe táwa náà ń ṣe pẹ̀lú yín ìrọ̀rùn ló bá dé inú AC gan la ti ń ṣe nínú stúdíò ó rọ̀ wá lọ́rùn gan ànáwó lé lórí ọba tó ní wá ń bò wá láṣìírí dẹ́ta ẹ gbọ́ Kakaki sọnù mọ́sọnù ibo ni mo ti kú ò nípa ọ̀rọ̀ bàbá olówó ẹ rí nígbà tí fàǹfà bẹ̀rẹ̀ tá a jọ ń fà á tí Saheed Shittu dá gbogbo àwọn péjìsì ẹ̀ jáde ó ti yé yín tèmi máa ń pariwo ń gbà náà pé bá díẹ̀ bá pé 20 tó bá pé 30 ó gbé 30 àgò ní òde bí wọ́n ṣe láwọn pọ̀ tó ẹ dákun kí ni wọ́n fẹ́ wí ta ló fẹ́ ṣíà ẹ̀ báwo ni ẹ ṣe fẹ́ sọ Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ Ọlọ́run gbà fẹ́ nìkan jẹ́ nìkan lọ bá a ṣe wá ń wí tẹ́ ń gbọ́ pẹ̀lú ìfẹ́ bá a ṣe ń sọ tẹ́ ń bá wa ṣíà ẹ̀ ń ròdòdó ń bẹ̀ ni ìjọ tá a bá ti ń sọ tí òjò ti yín ẹ̀yin náà mọ̀ pa wá tí àníjọ́ tá a kú sí sọ̀lá olórí ibú sáàkì èmi àti ẹ̀ lájọ́ máa ń ṣe prógráàmù ní gbogbo ìgbà mo fọba tó ní mi mo fi búra èmi ni mo máa ń pe ọ̀kan lọ́mọ Kakaki ànábì èmi mo máa ń pe ọ̀kan lọ́mọ pé Emir ẹ wo nǹkan báyìí tí sáàkì sọ the last program tó ṣe ojú oorun ni mo ti jí Emir wallahi tallahi sumabilahi torí mi mọ̀ pé ọ̀kan lọ́mọ ò lè wo prógráàmù sáàkì láíláí èmi gẹ́gẹ́ òun wò ó ti bá wà lẹ́nu iṣẹ́ because iṣẹ́ tèmi iṣẹ́ ìjókòó lójú kan pẹ̀lú kọ̀ǹpútà ni fóònù mi lẹ́gbẹ̀ẹ́ mi yìí ẹni tó ṣe fídíò tí ń ráàyè wò mi ò nífẹ̀ẹ́ rẹ̀ ni but tí bá ti ń wo prógráàmù sáàkì téèyàn tó pé 12 téèyàn 20 bá ti ń ṣíà ẹ̀ àwọn ni mò ń máa ń wò àmọ́ gbogbo èèyàn 3 èèyàn 4 àwọn gan wọn èyí bá ṣíà orí ibu rẹ̀ ìgbà tó bá fẹ́ sòsì
gbogbo ọjọ́ tí n bá ti rí pé wọ́n share program rẹ̀ màá ti rí pé àtọ̀ àdàbíyà àtọ̀ wèrè tí wọ́n fi bí kàlífà àdàbíyà ti ń ṣiṣẹ́ jẹ́ kí n lọ wò ó màá mọ̀ pé ọyàn wèrè tí àfa Ahmadu Saki mu ó ti ń ṣiṣẹ́ lára ọmọ yìí ni mo fi máa ń wò ó. ìgbà tọkùnrin tó jẹ́ ọmọ bàbá olówó yìí fọ́ìsì tá a gbọ́ tó rẹ̀yìn lẹ́ni kí ọ̀kan lọ́mọ rìkọ́dù fọ́ìsì yín ẹlẹ́fẹ́ ṣe bí ọmọ ọkọ ẹlẹ́fẹ́ ṣe bí ọmọ ọkọ bó tiẹ̀ wá jẹ́ pé àti rí bí ọmọ ọkọ báyìí náà ẹ̀ tí ṣèṣe ọmọ ọkọ tó rẹ̀yìn lẹ́ni kí wọ́n lọ́ máa lè níyín àwọn wàá fún yín ní ọjọ́ 5 tẹ́lẹ̀ dá láàfin mọ̀ bóyá àtọ̀ wèrè ni wọ́n fi bí ẹ̀yin náà. ọmọ bàbá olówó sọ fún wa pé kọ́kàn lọ́mọ bá gbogbo wa sọ̀rọ̀ pé gbogbo ẹni tó ní flashback ẹni tó ní casaladon burst pé gbogbo wọn lòun mọ̀ kò sọ pé ẹnìkan mọ̀ wọn ó ní gbogbo wọn lòun ti mọ̀ àdẹ̀gbọ́ fọ́ìsì yẹn onítàbá tún gbọ́ pẹ́kẹ́ pé wọ́n kọ ìkọkúkọ nípa ọmọ adébáre tóun bá gbọ́ pẹ́kẹ́ ó ní lálà owúlù ọmọ bàbá olówó tá à ń wí ó ní kùtùkù òwú bàbá tó bá yá àmọ̀ dárúkọ yín wàláì sánmọ̀ ò ní fọ́ sánmọ̀ ò ní fọ́ ilẹ̀ ò ní mì ilẹ̀ ò ní mì kí ló dé jẹ́ ìjọba nínú aburú tẹ̀wọ́n ná gbogbo ilé ayé látàrí pé káṣírí oyin ó mọ̀ tú lọ́wọ́ sẹ́kíyù ṣàìtàn lọ́wọ́ sẹ́kíyù ṣítù ẹ̀ wá ba ayé jẹ́ pẹ̀lú owó ẹni lánìí tákàn ò lè ní wọ ẹ̀sìn tẹ́ bá ní gbogbo nǹkan láyé ẹ bú wọ ẹ̀sìn wá bàbá àní tẹ́ bá ní gbogbo nǹkan ẹjẹ́ àrítọ́ èèrà ọlọ́run ju yín lọ ọmọ bàbá olówó wọn ti wá gbé wọn ti bẹ̀rẹ̀ sí jáde gbogbo àwọn tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ ẹ̀yin gàgà ti ní kí wọ́n tí gàba a mọ̀ pé mú ẹ̀sìn àtórí ẹ̀sìn kò tó gbé sáré ẹ kúkú gbóná mọ́ bàbá yín lọ́wọ́ bàbá tó pé 70 years of age tó wá rí nǹkan tún ṣe tó wá náà nẹ́kún owó látàrí àti mọ́ fi bà nǹkan jẹ́ 70 years plus of age tẹ̀tí ń tọ́jú ọjọ́ alẹ́ ọlọ́run fún yín lówó kálẹ̀ yín ó mọ́ bá rí náà dandan ni ẹ wo àwọn bàbá kóbàdàtà ní oníyàwó mẹ́ta ẹ rò pé wọ́n fi pọ́ǹpù kíní tí wọ́n fi ń fẹ́ táyà àjàgbélé ẹ rò pé wọ́n fi fún oníyàwó mẹ́ta bàbá yìí ná owó látàrí aburú ni ẹ wo Saheed Shittu ńgbà tí Saheed Shittu bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ sọ pé owó wà kọ̀tráktọ̀ àwọn tó ṣe kọ̀tráktọ̀ àwọn bísínẹ́sì mi àṣẹ afẹ́fẹ́fẹ́ àṣẹ bàbá yìí ní kún aburú lọ́wọ́ nípele ní máa gbówó fáwọn àtàmúdá òní Saheed Shittu fi lóun yóò tán tí wọ́n á ṣe inú tankú sọ́lọ́dẹ ẹjẹ́ ń já yín tán Emir Adébárí Ọ̀kanlọ́mọ ló parí ìjà bàbá olówó àti Mudiru Markaz ẹ̀tọ́ mara wọn ni bí ò bá rí bẹ́ẹ̀ o Saheed Shittu ti ń bú Mudiru Markaz bọ̀ láti bí ọdún 5-7 sẹ́yìn bàbá olówó àti Mudiru Markaz wọ́n ti ń jà láti bí ọdún 5-7 sẹ́yìn tàtàwọn ògo Ìlọrin wá dìde tí ọwọ́ òfin tẹ Saheed Shittu ìgbà yẹn ni Saheed Shittu bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ìgbà yẹn ni bàbá olówó náà ní kí wọ́n mú un lọ Markaz káwọn ó lọ bẹ̀bẹ̀ double criminal at a time seeking for apology tẹ́ bá wo gbogbo Markaz wa tẹ́ bá kọ́lé mi síbẹ̀ tẹ́ wo gbogbo títì Markaz àní ẹ kọ́lé mi síbẹ̀ gbogbo mọ́tò tí Mudiru Markaz ń lò ẹ pààrọ̀ rẹ̀ ẹ lọ gbé dáàfù àjàgbé tí mò gógóró ẹ lọ kó sínú gbogbo ọgbà Markaz tó tó dá méjì sí nǹkan tẹ́ ẹ ṣe fún wa ni ẹ wá dúró pé tí Saheed Shittu bá yọjú sí kóòtù wọn ò mú mọ́lẹ̀ ẹ pèèyàn ní wèrè ẹ ní ìrànjú ẹ dákun ta ló yẹ kó rànjú ta lọ́lọ́ nǹkan ojú ríran mọ́ tí ò bá ṣe wèrè ta ló yẹ kí wọ́n mú mọ́lẹ̀ káwá lè mí lẹ́yìn bàbá olówó fò ẹ ní látùbọ̀tán wọ́n lẹ́ súnmọ́ social media bẹ́ẹ̀ mi ṣe ń bá ní sọ̀rọ̀ ẹ̀ tún rìn mí Mẹ́kà o bẹ́ẹ̀ ni alẹ́ ní sàkàsàkà báwọnú owó ẹ̀ tí ó yọ bí sàkà bá yọra ẹ̀ á jẹ̀bi bí sàkà bá yọra ẹ̀ á jẹ̀bi adúrúsòro táwọn ọmọ Ọ̀fà ń fèsì adúrúsòro tí ń bẹ nílùú Ọ̀fà 100 million tẹ́ bá gbé sínú Ọ̀fà yóò tàn street light fún gbogbo ọmọ Ọ̀fà pátápátá 100 million naira tẹ́ bá fẹ́ fi ṣe contribution sí ìlú Ọ̀fà níbi tí wọ́n ti bí yín ẹ wá fi almost 100,000
200 million 500 million lórí Saheed Shittu tí ò ní nǹkan kan tí ó produce fún yín ẹ wá ná ànádànù ẹ wá ná ànádànù ẹ wá ná owó tí ò ní thank you very much bàbá ẹni bẹ̀rù Ọlọ́run là ń sọ fún yín ọ̀tá onírorò kó pàbọn jẹ́ ọ̀tá onírorò kó pàbọn idà onírorò kó pàkọ̀ akọ tó bá fojú dìdà ni ó fàya akọ lẹ́yìn akọ níyìn bẹ́ẹ̀ bá fojú dìdà mẹ̀kúnnù alákìísà làwa tí ń kó ogun bá lásọ alálákìísà sẹ́ àwa tí ò ní nǹkan kan akániwá a lè fún wàrà a máa lè da wàrà yín nù bẹ́ẹ̀ ni ìjọ tẹ bá sì máa gidi tọ́lọ́run fún tálíkà ẹ mọ̀ pé ojú tó lówó lọ tó lówó tálágbára ò bá ti fẹ́ dáràn bàbá ìwọ ń kọ àbúrú lọ́wọ́ tẹ bá ti kó o ti fẹ́ jòrò síbì kan sáàkì ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá olówó pé ṣé àwa ògo lọ́rí tọrọ mẹ́kà lọ́wọ́ wọn àní gbogbo tí sáàkì ń sọ yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́nìkan ó jáde kó lòun ni sọ̀rọ̀sọ̀rọ̀ fún bàbá olówó àbí ẹjẹ́ nìkan tó nífọ̀n tó lè kanna pé ṣerú wèrè tiẹ̀ ọ̀ sínú kàtígórì wa àkísà mọ́ wọn ara rẹ̀ para ní gbé àmọ́ tá a bá ti rí ọ̀pọ̀ jáde àti máa mọ̀ pé àtọ̀ wèrè tí wọ́n fi bí kàlífà dàbí àti ń ṣiṣẹ́ lára ẹ̀yìn tí wọ́n produce. Masha Allah bàbá olówó ẹja ṣe dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ ọ̀rọ̀ ti kọjá nǹkan tẹ́ rò pé ẹ̀yin nìkan àbí ọ̀kan lọ́mọ àbí gbogbo àwa nìkan làájọ́ ń fókọ̀sẹ̀ ó ti di internationally òfin Nàìjíríà káwá rí ẹnìkan nínú Nàìjíríà kó wá jẹ́ pé òun ló dìde pẹ́ni tí kóòtù ń pè wọn gbọ́dọ̀ jẹ́ kóòtù torí pé wọ́n ò mú wọn mọ́lẹ̀ ibi tó yẹ kẹ́yìn ó dúró ni pé ẹ gbà sínú advocate 16 ẹ lówó rẹ̀ náà ẹ wá jẹ́ kí wọ́n lọ gba ẹjọ́ Saheed Shittu ibẹ̀ láti wá mọ̀ yín lọ́gàá ẹ pè bẹ́ẹ̀ ṣe máa pè ẹ pè lórí orílẹ̀-èdè síbẹ̀ ní nọ́mbà rẹ̀ yẹn yín ni ẹ mọ̀ pé ẹ fi ọ̀rọ̀ ìdá ogun tí ò ní tán ẹ rí i pé àkọjá social media gbogbo wa wọkọ̀ wálé àwa máa àtàkì ara wa ní sọ́ọ̀sẹ̀ ọ̀rọ̀ threatening kọ́ ìdájọ́ òdodo ó gbà pé ká protest we have to protest and state our mind for the federal government ń bọ̀ bàbá Sodiq Arisala wọ́n ní mo sọ̀rọ̀ sí Sodiq Arisala wọ́n ní kíní ìwà bà ìyá Arisala nínú jẹ́ wọ́n ló bà ìyàwó rẹ̀ nínú jẹ́ Kakaki Anobi wọ́n ló mọ̀ yẹ kí n túbà mo ló yẹ kí n túbà lọ́wọ́ ìyá Arisala mo ló yẹ kí n túbà lọ́wọ́ ìyàwó Arisala àti bàbá rẹ̀ torí bọ́mọ yín ṣe ń sọ̀rọ̀ ni bí ṣe ń bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ fàálẹ́ onírùngbọ̀n ìyá káskẹ́ẹ̀tì ìyá kàṣẹ́ẹ̀tì ọ̀kan lọ́mọ òun wo prógráàmù yín tí n bá lọ́kàn lọ́mọ nǹkan bá ọ̀kan lọ́mọ ní Kakaki mi ò wò mo tẹ fọlọ́ǹbúra kò wò ó sáàyè wá pọ̀ tó bá wọn èèyàn orí bí sùn lájẹ́ ọmọ ẹ̀hánrun àmẹ́mi èso àwẹ̀lẹ́ abẹ́ni wọ́n ràn bá àrídá ń mọ wo gbogbo yín báyìí ni mo ti ń wo Sodiq Arisala ti pẹ́ àníyá Arisala ìyá kàṣẹ́ẹ̀tì ó sẹgbẹ́ ìyá yín ìyá tó bí ẹ̀yin ìyá Ọlátúnjí Arisala ìyá kàṣẹ́ẹ̀tì ó sẹgbẹ́ ìyá yín Ọlọ́run pé ìyá ìdá sọ̀rọ̀ gbogbo yẹn kọ́ ni làákàyè rẹ̀ gbé ń tà ń sọ yìí náà ìyá Arisala wa ni mo bú àwọn ẹ̀dákun mi ò tí ì bú yín nǹkan ẹyọ kan tí mo kàn mọ̀ ni wípé gbogbo kíjọ́ tí ìyá Sodiq ó bá fayé lẹ̀ inú ìnira lẹ̀ ti fi ayé lẹ̀ wọ́n bẹ̀bẹ̀ pé kẹ́mi ó jáde lára yín wọ́n máa fi bẹ lọ́n pé kọ́lọ́n ò fi kú pa yín Ọlọ́run ò ní pa yín ẹ̀ẹ́rà rẹ̀ kù ní ìyá Arisala ìyá Sodiq ìyàwó Sodiq àwọn ọmọ rẹ̀ méjèèjì torí inú yín dùn bí Sodiq ṣe ń ṣe bí ṣe ń gún èjìká gbogbo tí sì ń sọ ẹni Saheed Shittu ti sọ rí ó tí òjò ó níyì lójú àwọn èèyàn nìyẹn èmi máa ń wo as a comedian tí bá ṣe pátápátá tó ń yan pándú bí Saheed Shittu ṣe yan nìyẹn ńgbà tí ń bú ọba lọrin Saheed yan bẹ́ẹ̀ ńgbà tí ń búlẹ̀ mọ́mù lọrin kí ló gbẹ̀yìn rẹ̀ ó bẹ̀bẹ̀ ibẹ̀ lọ Arisala ó ti mọ̀ pé gbogbo ohun tóun ṣe yìí kò jọjúmọ́ àti rí tẹni tó ju tiẹ̀ lọ ìgbín rẹ̀ bó ṣe lóun tọrọ ọmọgi tó ó padà wá fàyà lálẹ́lẹ̀ ní títí ẹ̀ ò fi lè jọ àwọn èèyàn lójú ni gbogbo àwọn tó ń bú yìí ni Saheed Shittu ti bú ó ti bẹ̀bẹ̀ ìyàwó Arisala ṣe bẹ́ẹ̀ rọ́kọ̀ rẹ orí gbogbo àwọn tí ń ta ẹnu sí àwọn ọmọ méjèèjì tó tara rẹ jáde wọ́n dàgbà ya wèrè ẹgbà lẹ́ẹ̀fì fún wọn lóúnjẹ kan bí isnila lágbára lọ́wọ́ Ọlọ́run ló gbára lọ́wọ́ àwọn tó dilé ayé mú
àrísálà fúnra rẹ̀ ò wá ní kú kò ní rùn. Ọlọ́run wá tẹ́ kalẹ̀ tí ó mọ̀ wo ìbànújẹ́ tí ń ṣẹlẹ̀ láàrin ìyá rẹ̀ ànígbà tí wọ́n bá gbé ke ọ̀dà dé fún ìyá àrísálà pé kó mọ ìyàgbẹ́ sí. Ìyá ẹ̀ẹ́rà rẹ̀ kú, ojú yín ó fi ilẹ̀ sáyé lọ. Ìyá Sodiq àrísálà, ọwọ́ yín méjèèjì ó fi ilẹ̀ sáyé lọ. Sósì ló mú yín tó báyìí, sábì àmọ́ lẹ́yìn àbábí àgbà. Ẹni bẹ́ẹ̀ tí ọmọdé bá di símọ̀ràn ojú rẹ̀ ó yà sí example. Ẹ jẹ́ n sọ lóyìnbó, when you are deaf for advice, your eye will be open to example. Tẹ́ bá sọ pé ọmọ má ṣe báyìí mọ́ má ṣe báyìí mọ́ tí ò gbọ́, ẹ wàá fojú rẹ̀ hàn pé ẹni tó ṣe lánàá bó ṣe rí leléyìí. Ẹjọ́ mọ̀ pé bá a sì ń bá ẹ sọ̀rọ̀ tó ọlọ́ọ̀gbọ́ Saheed Shittu tó ṣe lánàá ẹ̀bẹ̀ ní bẹ́ẹ̀ ká ilé ògbà ọ̀nà ògbà mọ́ ni. Kí wàá ní sẹ́yẹ́ kí ni àrísálà wa fẹ́ ṣe tí ó wàá jẹ tuntun tí ó jẹ́ nǹkan tá à rí rí. Àmẹ́yìn tẹ́ ń wo bẹ́ẹ̀ tó bá jẹ́ kó sì náà ló mú yín. Ìyá Sodiq àrísálà àmọ́ kó sì mú yín nínú ìran yín. Ẹ̀yin náà mọ̀ ẹ sì mọ̀ pé gbogbo nǹkan tí àrísálà Sodiq Ọlátúnjí ń ṣe yìí ẹ mọ̀ pàgbára bàbá rẹ̀ ò tó bẹ́ẹ̀, bàbá rẹ̀ ò rẹ́sẹ̀ walẹ̀ tó bẹ́ẹ̀. Saheed Shittu tí bàbá olówó ńlá ìmọ̀ye owó lé lórí tó bá sọ ọmọ yín ni wọ́n mú ta ní ọ̀nà lé lórí. Gbogbo tẹ́ mọ gbójúlé náà ní málámù tí ń sáká. Ẹ bá ọmọ yín sọ̀rọ̀ kó mọ́ kàgbákò, àwọn àgbákò tó ti kàn. Èpè kékeré kọ́ ni wọ́n ń sẹ́ lọ́mọ yín, àníbi tó bá ṣe prógráàmù lọ́wọ́ ẹ̀yin là á máa rán iṣẹ́ sí òun kọ́. Torí mo rí pọ́ mékè ń dá láàmú àní tí Sodiq àrísálà bá ń sọ̀rọ̀ lọ́wọ́ yóò ti máa sọ pé fàlí ẹ̀ lè fọ́ létí ni ìyálájẹ́ courtroom ẹ wo òótọ́ ni mo sọ o gbá yín lójú kẹ́ lágímọ́ yín lórí ẹ̀ ti rí pọ́rọ̀ ọmọdé ni. Ntágbára bàbá rẹ̀ ò ká, tágbára ẹ̀yìn ìyá rẹ̀ ìyá kútú kẹ̀ǹgẹ́, ìyá tí ó kú tó nítọ̀lá. Ẹ̀yẹ fojú wora yín bò lẹ́sẹ̀ rí nígbà tí stroke bá gbé yín lórí àga, ta ló fẹ́ tì yín ká? Sọ́mọ yín onígògóńgò tí gògóńgò ń sá lòkè tí ń sá lọlẹ̀ yìí torí bí ewúrẹ́ tí ń yàgbẹ́ sóun ni ó tì yín ká àbẹ́gbọ́n rẹ̀ tó ya tọ́ọ̀gì sínú ìgboro. Ibi tó ti yẹ kẹfẹ́wé ọmọ mọ́ létí nìyẹn. Kò sí ní tó fẹ́ sọ tó lè tó àwọn táwa ń bá pò ó, àwọn tó jù ya rẹ̀ lọ làwa ń bá sọ̀rọ̀. Àwọn tó jù yín lọ nínú ayé ta ló mọ̀ yín ládùúgbò tẹ́ pé Sodiq ò bá tí ì pariwo kò tí ì fún yín lówó oúnjẹ ọmọ lẹ́lẹ́ ǹjẹ́ yóò korò lẹ́nu yín. Aláwọn ọmọ àrísálà Sodiq Ọlátúnjí wọ́n dàgbà ya wèrè, Ọlọ́run fi wọn ṣẹrú ara wọn. Ẹ máa dè wọ́n lókùn kí wọ́n tó jẹun, ẹ máa fi ẹgba fún wọn lóúnjẹ ni. Ọlá yín tí Sodiq jáde lára rẹ̀ àdúrà yóò gbà tó ìyẹn lọ bẹ́ẹ̀.